love ẹ̀ gan. Ìjọ kan wá ń sọ̀rọ̀ pẹ̀lú brother mi olóhùn yọ. Ibrahim náà wá ń bẹ̀. Olóhùn yọ wá ń sọ bó ṣe like Ibrahim tó mọ̀ àbí nǹkan ṣe ẹ̀. Ẹni tó yẹ pé tó bá rape ẹ̀ mo sọ́njọ́ ẹ̀ ní ẹ̀yìn Vertical Hotel. Mo ní ẹjọ́ pé tó bá rape ẹ̀ lé a máa forgive ẹ̀ kò sí nǹkan tí bàbá mi lè ṣe fún. Ẹlẹ́hàá mọ́ mi ẹ̀. Vraiment. For you to know how much I love him. Ibrahim is the only actor in the industry lẹ́yìn náà Saheed. Ẹ tí mo kọ́ ṣe fún ni mo fẹ́ sọ yìí. Okay. Mo fọ mọ́tò Ibrahim. Okay. Mo máa ń wọ bàtà fún bọ̀dá Ibrahim. Máa ń ṣe PA wọn. Kò sí àwọn ọ̀gá tí mi lè ṣe fún. Bọ̀ mi láǹfààní àti ṣe fún kankan ju bọ̀dá Ibrahim lọ. Torí pé Ibrahim ni ọkàn mi balẹ̀ fún gbogbo nǹkan tí n bá fẹ́ ṣe fún pé mi kì í rí bí pé mò ń ṣe nǹkan kan máa ń rí bí ìgbà tí mò ń ṣe nǹkan dùnú ayé mi. Even then tán bá pè mí fún iṣẹ́ tí Ibrahim bá fẹ́ lọ location mo ready àti tẹ̀lé Ibrahim lọ location. Wàláì. Tó bá ní location ti tiẹ̀ already àti forgo ìyẹn láti tẹ̀lé bọ̀dá Ibrahim. Kí nǹkan ṣe location jọ náà lọ. Kí nǹkan ṣáà ti mọ̀ ṣe Ibrahim. Because the love yẹn ti pọ̀ jù. Ó wá bá débi pé bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ gangan ni. Because tẹ bá watch torí pé Ibrahim ń ṣe àfà. Ibrahim kan máa sọ pé òun kì í ṣe àfà ni irú àwa ìlà kì í ṣe àfà. But tó pé Ibrahim sọ pé ó máa ń ṣe àfà tó bá dẹ̀ fẹ́ ṣe róòlù àfà tó bá fẹ́ ṣe róòlù àwọn nǹkan bẹ́ẹ̀ wàá sọ̀rọ̀ bí Ìlọrin ló máa fi lè dùn. So ó wá bá débi kan dé pé wọ́n máa ń sọ wípé èmi àti Ibrahim máa ń sọ̀rọ̀ bákan náà. Ní yíyẹ kan mo gbé kọ́ bọ̀dá Ibrahim pé ìyá Ahmed ń pè bọ̀dá Ibrahim wọ́n ní bọ̀dá Ibrahim yìí lè ń sọ̀rọ̀ mo ní èmi lè mí sọ̀rọ̀ ní bọ̀dá Ibrahim ló ń sọ̀rọ̀ ẹgbọ́n bọ̀dá Ibrahim náà ti sọ rí pé ẹnìyẹn ń sọ̀rọ̀ bí Ibrahim. Wow. So mo wá wò pé bóyá love yẹn ló jẹ́ kíní ẹ̀ ọ́n pé tí ọkọ àti ìyàwó bá love ara wọn ó máa jọra wọn tó máa ya vocally facially tó máa ya physically. So bóyá love tí mo wá ní sí wọn ló wá jẹ́ kí kíní yẹn rí bẹ́ẹ̀. Àbí bákan ṣá torí wọ́n tún máa ń la àjọra èmi ò dẹ̀ wọ́n bá ṣe jọ torí èmi gbẹ. So lẹ́yìn náà para Saheed. Okay. So èmi àti Saheed ni wọ́n á lè sọ pé àwa fẹ́ di 5 and 6 jù lé ní báyìí. Bẹ̀mí àti Ibrahim torí pé ọ̀nà ti jìn síra wọn. Dèmi náà ti wá busy. Some people tó bá ní Ibrahim kọ́ gẹ́gẹ́ ni wàláì mi ti wọ́n ti pẹ́ o. Ẹlòmíì mi ń lè sọ fún gan tó bá sọ pé kí ló ṣẹlẹ̀. Wàláì. Still on Brother Ibrahim. Ibrahim Chatta majorly is one of those actors. Let me say Brother Ibrahim is an actor in the industry with a very unique niche. Like, all I want to Brother Ibrahim to ṣe in the industry. That when they talk about him, like for instance, there was a guy to suffer from Mjay kan pé ìjọ kan òun bímọ, òun fẹ́ ṣe ìkómọ, òun wá lọ bá Brother Ibrahim, òun wá pé Brother Ibrahim actually. Pé ìkómọ tó ń fẹ́ ṣe yìí, kọ́ ló má jẹ́ kí ojú ti òun ni o. Pé Brother Ibrahim. So, Brother Ibrahim máa kọ́ àwọn padà pé okay, èló ló need. Òun wá sọ pé iye báyìí ló òun need. Wọ́n ní iye yẹn ló kù ní àkáǹtì Brother Ibrahim gangan, iye tẹ́ni yẹn sọ. Ló kù nínú àkáǹtì Brother Ibrahim. Brother Ibrahim dẹ̀ transfer gbogbo owó tó wà nínú àkáǹtì wọn yẹn fún ẹni yẹn kò dẹ̀ sí one dime nínú àkáǹtì wọn mọ́. As a matter of fact, bàtà tí wàá gbọ́ gist yẹn dé point kan mo wá rí pé ó wá ń wà synonymous àwọn information yẹn ń sync because àwọn tó wà pẹ̀lú Brother Ibrahim ní moment tí kinní yẹn ṣẹlẹ̀ mo tún bá àwọn yẹn náà sọ̀rọ̀ àwọn yẹn náà sọ the same thing wípé àwọn wà lọ́dọ̀ Brother Ibrahim ní Ìbàdàn gbàyàn náà ṣì ń gbé ní bí ológun ẹrù ẹ̀hẹ́m pé as a matter of fact Brother Ibrahim send owó yẹn sẹ́ni yẹn kò sówó táwọn afi ṣebẹ̀ ní ọjọ́ yẹn. Mo wá pé báwo ni èèyàn ṣe máa wu àwọn irú ìwà bẹ́ẹ̀ yẹn tí ò kì í ṣe áńgẹ́lì Ọlọ́run. Ibrahim ò kì í ṣe èèyàn. How? Máa sọ fún àwọn èèyàn pé Ibrahim ò kì í ṣe èèyàn and Ibrahim ò kì í ṣe actor. Àkàndá Ọlọ́run ni Ibrahim. Àkàndá ẹlẹ́dàá mi ni. Nǹkan tó ní Ibrahim ṣe yẹn kéré. Ibrahim can give out a whole building kó lọ máa wá ibi tó fẹ́ sùn kó fún yàn. Like kan ní ilé kan fún yàn báyìí. Ó lè fún yàn. Kan dẹ̀ wà homeless. That is Ibrahim for you, for us. Kò sí nǹkan tí ó lè fi tọrọ. Ibrahim kó kú okay. Ibrahim tó bá yẹ pé owó iṣẹ́ kan wà tí ó fẹ́ gbà tó rò pé àwọn yẹn kéré ó máa rí dínkù òun. Tẹ́nìkan bá sọ létí ẹ̀ ń bẹ̀ yẹn pé mo dẹ̀ wá nídìí nǹkan báyìí báyìí ni 220 jẹ́ ká gba owó yẹn
láti lè fi settle ẹni yẹn. Kò kí n ṣe pé wọ́n fẹ́ gba owó yẹn kan nù. Gbowó yẹn sápò kò ṣe pé èèyàn ti róúnjẹ jẹ náà o. Àwa ẹ̀ṣẹ̀ lọ ṣiṣẹ́ yẹn fẹ́ nìyẹn ní tí òṣòro ń bẹ. So torí pé kàn gbọ́ pé ẹni yẹn ń feel bad, àwa gba owó yẹn á fi settle ẹ̀. Tí ò bá wá rówó yẹn gbà á máa wá wábi tó ti fẹ́ yáwó Fún ẹni yẹn. fún ẹni yẹn. Who does that? Òun ló ń does that. I'm telling you. Why tí mo sọ pé Ibrahim kì í ṣe actor? Àwọn ẹ̀ máa ń believe pé Ibrahim máa act níbo. Ibrahim gangan l'acting. Oh, Ibrahim Chatta gangan ni acting táwọn èèyàn. Tí gbogbo wa wá act. Agbako Eyan ni kò ń ṣe èèyàn lásán. Ni Ibrahim Chatta. Mẹ́ta ni àwa tá wà ní industry. Okay. Actor, Okay. acting, actors. Actors làwọn tó kù. Ibrahim ni acting, èmi l'actor. Kí wá lè mi? Lára àwọn actors. You said something about Ibrahim Chatta the other time. Then o tún sọ àwọn ọ̀rọ̀ kankan tó fara pẹ́ pattern tí bọ̀dá Ibrahim náà máa ń lò. Then when it comes to versatility, being dynamic, bọ̀dá Ibrahim náà jẹ́ actor tó jẹ́ pé in fact àwọn gangan ni definition of versatility ní industry wa. Kí ni relationship yín? Ṣé àwọn ni inspiration yín ni àbí báwo ló ṣe jẹ́? Tí mo bá máa sọ̀rọ̀ Bàámi Àjàdí Ibrahim Chatta, ṣe rí èmi ò ń fọ́ fún èèyàn kankan láyé, bọ̀ mo máa ń fọ́ fáwọn kan. Bí èèyàn tí máa ń fọ́ fún ẹni tó bá ń wá dáadáa fún ẹ, Ọlọ́run ẹni o. Ẹni tó ń fẹ́ kó o ṣoríire tí ò gbàdúrà kó o ṣubú, gbàgbé o, small god ẹni o. Tó bá fẹ́ mọ̀ pé small god ni, wàá débì kan wọ́n á sọ pé wọ́n ni àwọn kan á dẹ̀ já ẹbọ, wọ́n á sọ pé náà láyé kò lè jóun. Ọjọ́ ẹ̀ ló máa mọ value ẹni tí ó ń ṣàpọ́nlé ẹ̀. Ibrahim Chatta jẹ́ ẹni tó máa ń fẹ́ kí èèyàn lọ síwájú. Ibrahim Chatta jẹ́ èèyàn kan tó láníyàn tó dáa. Ibrahim Chatta jẹ́ èèyàn kan tí ò kí ń ríra ẹ̀ pé èmi ni. Ibrahim Chatta jẹ́ èèyàn kan tó yẹ kó níbẹ̀rù Ọlọ́run gan. Ibrahim Chatta jẹ́ èèyàn kan tó jó lótìtọ́. Ibrahim Chatta jẹ́ èèyàn kan tó jẹ́ aláàánú èèyàn. Ibrahim Chatta kò ríyàn kan rí kó wò pé mi ìfẹ́ kẹ́ni báyìí ga kó wá gbogbo èèyàn pátá léèyàn ẹ̀. Kò lọ́ta. He's a friend of the industry. Kò lọ́rẹ̀ẹ́ kò lọ́ta. Tẹ bá ń sọ nǹkan kan àwọn ibì kan wà tẹ́ pé a máa ń ṣe òun ló máa sọ fún mi pé no you don't do that come on. Tó bá ti ṣe báyìí ó máa enlighten ni ẹ á jẹ́ kó mọ̀ pé báyìí kọ́ báyìí ni. So kò wọ́pọ̀ bẹ́ẹ̀ nú àwọn èèyàn. So Ibrahim Chatta jẹ́ ọ̀gá tẹ́ àjọ kó má jẹ́ time tá à ń ṣe kíni tí máa pè wọ́n lọ́wọ́ kan sìn àgbékọ́ mi. Wọ́n máa gbé kọ́ mi kí yóò sí pé bóyá àbí kíní kan. So èèyàn kan ní tèmi ń bẹ lọ́hùn fún pé kọ́lọ̀ má jẹ́ kó dẹni àná. Ọlọ́run má jẹ́ kán dẹni àná. Àwọn ògo kan wà forever ni tó máa ran ọmọ tí a tún máa ran ọmọ tí a tún máa ran ọmọ. Pẹ̀lú ògo Ọlọ́run mo fẹ́ kó rí bẹ́ẹ̀ fájàdí náà. Ọlọ́run dẹ̀ wọlá títóbi ẹ̀ awọlá àwọn tí wọ́n kọ́kọ́ ṣe tíátà Ọlọ́run bá mi ṣe bẹ́ẹ̀ fún. Bí mo wá ṣe fẹ́ kó rí fún kó máa rí bẹ́ẹ̀ fún mi náà. So inspiration kan tó lágbára ó ní Ibrahim jẹ́ fún mi. Tí máa wo nǹkan mi ń gbà mí tí máa wò pé máa tún wò pé okay so èmi ò ń fọ́ fún tó bá lówó tó bá máa act tó bá lọ́lá tó bá nípò kan tó lórúkọ tó bá ti ní tó dáa tó láníyàn tó dáa èmi ò. Torí nígbà tó bá ń gbàdúrà káwọn tó ń bọ̀ ṣubú torí ẹ wo bàbá Ibrahim Chatta no ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ Ọ̀gá Bello ni. Ọ̀gá Bello lọ́ta gbogbo ọmọ lọmọ wọn lọ́lọ́run fi ṣoore tó ṣe fún wọn ẹ̀. Mo fẹ́ kọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún Ibrahim Chatta náà Ọlọ́run á dẹ̀ ṣe bẹ́ẹ̀ lágbára Ọlọ́run la hawla wala quwwata illa billah. Bàbá wa ni o bàbá ọwọ́ méjì mẹ́rin kan anytime tí Ibrahim bá pè mí Ibrahim Chatta ẹ̀mí aká mi sókè fún ní Àjàdí ọmọ olúlẹ́bí sí ọmọ dáàpá tí kọ́lé egun ọ̀tẹ̀rẹ́ ara lòdò Chatta ọmọ olúlẹ́bí sí ọmọ dáàpá tí kọ́lé egun náà ọ̀tẹ̀rẹ́ ara lòdò nílòdò nílé ọmọ aláró ló lẹ́sìn
ọ̀ṣọ́ ẹ̀yìn gbẹ̀tì ní ọmọ ẹgbẹ̀je ìlẹ̀kẹ̀ tí mo bá rí owó wọn bá tápà lọ wọn olówó máa padà bìrìbìrì mo kí babaláwo orojú kókó mo ní àbí dákúndábọ̀ tí wọ́n ṣe ní Ọ̀rúnmìlà dákúndábọ̀ fi èdénú mo kí ìgúnnú rojú kókó mo ní àbí ti tápà tí wọ́n ṣe ní máa sọ̀rẹ́ tápà wò nákó nǹkan mi fẹ́ dò nǹkan mi fẹ́ dò nǹkan mi fẹ́ dò nǹkan mi fẹ́ dò máa ṣàbùtù lẹ́nẹ̀ẹ́gàn wá sábàtà níbi tí kinní ń gbèsè kinní kí kinní ń wóyá lọlé jó kó jẹ omi nǹkan bẹ́ẹ̀ lé yí omi àmìyàgàn ni omi bẹ́ẹ̀ bá jí kẹjọ máa gbára wọn látàní gbogbo yànlẹ́yànlẹ́ tó bá yẹ tápà yóò sì sinmi agbájá èmi tí mo yọ ọ̀rẹ́ títí mo yan tápà lálẹ́ ẹbí mi ẹni kíní ń túbá irú ń túbá ata ń túbá ìpàndòrò ń túbá ìpàndòrò tó lòun ò ní túbá tẹ tí ó fojú ẹ̀rí mọ̀ bọ̀ tẹ̀rẹ̀ ara lò àníṣe ayé tápà adùn yùngbàyùngbà èbó bá dìbínú tápà òun ò jẹ́ dúró títápà bá kú wọn ní kí wọn tutù òwú wa olúlóbísí wọn ní kí wọn afáròyìn lọ òtútù òwú mi gbọ́ ọ̀pọ̀ afáròyìn lọ lè dán wọn gógó tí mo bá rọ tutù òwú tí mo bá rọ afáròyìn ó kẹni tí ó gbẹlẹ lógi ìjó òró ni wọn sì tápọ̀ máa fàárọ̀ gbàṣẹ kúlíkúlí mu àwọn oríṣi tápà mẹ́ta níbẹ̀ ọ̀tọ̀ ní tápà tí ó tarú ọ̀tọ̀ ní tápà tí ó tẹja ọ̀tọ̀ ní tápà tí gbégunu àfijù tápà nígbégunu ọ̀tọ̀ rárá odò Ibrahim Chatta Burama mi Lord of acting Ibrahim Chatta, I give it to you. You are the best, and I love you so much. Oh, Ajadi. What's it love? Nínú character, ká máa ṣe character alpha. There is another actor in the industry tí mo mọ̀ dáadáa, Mjay. Mamadu Jamiu Siak, Ajani. Nínú ẹ̀ méjèèjì. I know you guys are close. Tọ́n bá tẹ̀yìn sórí pápá character yẹn, you know, like àwọn èèyàn fẹ́ mọ̀. Ta ló lè ṣẹ́ǹkì ara wọn nínú ẹ̀ méjèèjì? Èmi ò mọ̀ kí o Mjay mọ̀ kí o. Èmi ò mọ̀ ṣe òun ló mọ̀ ṣe o. Irọ́. Ẹ̀yin ará ilé, I will throw the same question. Torí mo throw ẹ̀ ní títí interview 220. Mo máa tún sọ the same thing. Ẹ ti rí Mjay, ẹ ti rí inú àwọn films, ẹ ti rí 220 inú àwọn films, ẹ ti rí ní interview mi lórí unscripted. Who do you think can nail it better? It's very, very interesting because the guest I have on the show, this guy is one of the most incredible actors in the game. One of the most versatile actors we have in the industry. I am telling you, I know him just like the back of my hand. I want to throw the same thing, and I will throw this question back to you guys. About if an analysis here. Okay. Ibo lẹ ti kọ́ alpha character ṣe lọ kéwú ni ṣe lọ kọ́ńbì kan ni because tẹ́ bá ti ń ṣe alpha character yẹn máa ń lọ sáwọn extreme kan tí a kì í rí nínú Yorùbá films wa. Ibo lẹ ti rí àwọn inspiration yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò ń claim pé mi mọ̀ nǹkan kan torí mi kì í ra bí ẹni tó mọ̀ anything. Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀. Ìdí ni pé ṣe rí nǹkan tẹ́mi kan believe ni pé ṣe rí anything téèyàn bá fẹ́ ṣe láyé work on it. Mo bọ́lá fi dùnú ọ̀la lọ mí mo sọjọ́ mu lọ kọrin kése mo fẹ̀yìn kan tilẹ̀ ń sà ọ̀kan ní kí mẹ́yìn lọ́wọ́ pé kó wọn lọ lè dókun ẹni kó lè dókun ọ̀kan ní kí má gùn tán wa pé kó wọn lọ lè dọ̀sà ẹni kó lè dọ̀sà ọ̀kan ní kí mú màlúù gbọ̀nà wa pé kó wọn lọ lè dágún lọ́bà nílé ọlá lọ́mí ọmọ mo ṣubú lárò ọ̀pàkà lọ́nà mọ́tò ìgbà tó wọlé bàbá mi ọmọ owó lẹ́wà òdùkú ni wọ́n jẹ̀sùn nílé bàbá tó bí wa lọ́mọ ànàmọ́ ló ń jẹ bàbá nílé ọlá lọ àní bí bàbá yé nígbà ẹgbẹ́je nígbà wáyé nígbà ẹgbẹ́ ẹ̀fà
ọlọ́ọ̀lọ́ mi bàbá mi ni ó tún mi bí ìjẹ́fù ọwọ́ lẹ́wà ọmọ àlèyàn ní mọ́ríkì bàbá rẹ̀ kí délédélé ọmọ ọlọ́mú lápẹ̀rán ọmọ ọlọ́rọ̀ agogo àsìngbà lọ́nà hàn tó mú ìwọ́sìn mi kẹ́mi ọ̀sìn hàn ní bàbá wọn ṣe tálẹ́fì lẹ́mọ̀ wọn lọ́wọ́ ọmọ ewu yẹn ó ti dọ́mú odò tún gbọ́nrán àṣẹ̀ṣẹ̀ gún yán ó ti dọ́mú odò tún bá ń tẹ́ àjòjì tó bá dé ó ní iyán tuntun kódò tú mo ní ọgbọ́dọ̀ lọ́mọ kí ni mo fẹ́ fi ṣe nílé bàbá tó bí ọlọ́mọ àníṣe ewúrẹ́ lọ́lọ́ ló bá sọnù nílé bàbá tó bí ọlọ́mọ àní kí wọ́n wá àgùntàn kan bọ́ lọ́jọ́ ló bá sọnù oníkan má wà dọ́dọ̀ rẹ̀ wò kí n ṣẹ́gbẹ́ gbẹ̀rángbẹ̀rán ọmọbìnrin kan tó mọ́ lóló tó beautiful bí àyà rẹ̀ owó lẹ́wà ló bá sọnù ọní tí wọ́n bá fẹ́ wá àní kí wọ́n má wẹ́ lẹ́sẹ̀ kọ́mọ rẹ̀ lẹ́sẹ̀ wẹ́ ẹlẹ́sìn ni kí wọ́n rán wá lé bàbá tó bí ọlọ́mọ ọmọ owó lẹ́wà mú oníranù ní ọkùnkùn náà wó okùn. Oh my God! Màá ṣe transfer.